Africa Content TV. الدنيا والآخرة إلا كديتها يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا. Àmín. Ọlọ́run bá wa kẹ́ wọn, bá wa kẹ́ wọn. Màmá wa tó relé ṣàlékún ìkẹ́, ṣàlékún ìkẹ́. Màmá Pasuma ọ̀run rẹ̀. Àmín. آمين. Allahumma àmín. آمين يا الله. Engineer, ẹ bá gbélé sókè o. Alhaji Wasiu Alabi Pasuma. Iṣẹ́ tí àwọn àlùfáà fẹ́ ṣe jẹ́ rírajọ please. Ó náà ni odidi Al-Qur'an. Èyí tí àbá wa lílá fi tí wọ́n lè jọ wà lórí ẹ̀. Odidi Al-Qur'ani bẹ́ẹ̀ bá kà á fún òkú ládá ńlá ni. Ká tó wá ní màmá yìí ọlọ́run tó wá ṣe màmá yìí lórí ilé. Màmá tó wá kú nínú àwẹ̀. Màmá kú ní inú àwẹ̀. Màmá tó wá kú lọ́jọ́ Àlàmísì. Àwa sì màmá lọ́jọ́ Jímọ̀ nínú Ramadan ní oṣù tó kú fún ọ̀pọ̀lọpọ̀ ìkẹ́. Ọlọ́run o Allah. wọ́n ní Al-Qur'ani tí mo fa àlùfáà tí wọ́n kà. Màmá wa Khadijatul Kubra. Ìyá yìí ń bẹ pẹ̀lú wa báyìí. Wọ́n rí wa, àwa la rí wọn. Gbogbo bá a ṣe ń ṣàdúrà ni màmá yìí wò ó. Ọlọ́run àmọ́ mà ṣe wọn àṣìṣe wọn Ọlọ́run bá wa yá fún wọn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kẹ́ màmá fún wa, kẹ́ màmá fún wa, Allah. kẹ́ màmá fún wa, kẹ́ màmá fún wa, fi màmá sàlìjánà lọ́dọ̀ rẹ̀ Olúwa. Olúwa kẹ́ màmá.